Àṣírí ikú tó pa TOBA TOBA IJAYA ó ti padà tú o ẹ̀yin èèyàn. Àṣírí ti padà tú báyìí. Àwọn ohun tó ń pamọ́ báyìí ó ti ń tú síta o. Gbogbo ohun tó ṣókùnkùn sẹ́dá báyìí a ti ń rí báyìí kedere báyìí là ń rí o. Àṣírí ti padà tú. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin aráalé o. Lórí ọ̀rọ̀ ikú tó pa TOBA IJAYA TOBA a ṣì wà lórí rẹ̀ o. Àṣírí ti tú báyìí. Èèyàn abìdí yàn lórí èlò lórí 5 million péré lórí owó ó dẹ̀ ta ọmọnìkejì rẹ̀. Àfi kí Elédùmarè gbà wá lọ́wọ́ àwọn tó ń ṣọ́ni o. Just 5 million òun ni ó fi múṣẹ́ ọmọnìkejì rẹ̀ sílẹ̀ o táwọn èèyàn fi wá rí arákùnrin TOBA yìí o. Ẹ jẹ́ á farabalẹ̀ ká ṣàlàyé káyànnà ọ̀rọ̀ yìí dáadáa kó lè yé àwọn aráalé o. Gẹ́gẹ́ bí a ti gbọ́ wọ́n ní arákùnrin kan wà tó ń jẹ́ Ọ̀kẹ́. Wọ́n ní iṣẹ́ fọganáísà àbí iṣẹ́ àwọn tí wọ́n máa ń fọ mọ́tò àwọn car wash òun ni arákùnrin náà ń ṣe o. Wọ́n ní níbi tí arákùnrin náà ti ń ṣe car wash àbí fọganáísà yìí ọ̀nà náà ni olóògbé TOBA IJAYA yìí gbà kọjá. Tó lè jẹ́ wípé ńgbà tí ọkùnrin náà rí olóògbé yìí ó kí i dáadáa ó yọ̀ mọ́. Olóògbé TOBA IJAYA yìí ó wá fún arákùnrin náà tó jẹ́ arákùnrin tó ń fọ mọ́tò àbí tó jẹ́ fọganáísà yìí ó wá fún ní 4,000 naira wípé bó ṣe máa ń kọjá mọ̀ bó ṣe máa ń ṣe ní gbogbo ìgbà bùjẹ́bùdánù bàbá ni. Gẹ́gẹ́ bí a ti gbọ́ o wọ́n ní arákùnrin náà tó jẹ́ Ọ̀kẹ́ bó ṣe sa TOBA IJAYA yìí pé bàbá ò ẹ tuálè ó fún ní 4,000 naira ó dẹ̀ bá tirẹ̀ lọ. Wọ́n ní bó ṣe bá tirẹ̀ lọ ọ̀nà ọkùnrin fọganáísà yìí àbí oníkàwọ̀ṣì yìí wọ́n ló gbé fóònù lórí ìkọ́ọ̀dù ló bá sẹ́ǹdì ẹ̀ sí àwọn oníṣẹ́ láabi yẹn o. Ṣùgbọ́n ọlọ́run ọba tó wà lẹ́yìn ọmọ ènìyàn ó jẹ́ kí arákùnrin Ọ̀kẹ́ yìí kó ṣàṣìṣe. Ọ̀tọ̀ ni nọ́mbà tí ó lọ sẹ́ǹdì rìkọ́ọ̀dù yìí sí wípé TOBA IJAYA ti kúrò níwájú ó ti kọjá o. Gẹ́gẹ́ bí a ti gbọ́ o ṣé mọ̀ wípé wọ́n ní ó ti kọ́kọ́ sẹ́ǹdì voice note. Ọ̀tọ̀ lẹni tó sẹ́ǹdì voice note sí ó dẹ̀ ti gbàgbé láti dìlíìtì rẹ̀ kúrò lórí ẹni tí ó kọ́kọ́ sẹ́ǹdì ẹ̀ sí kó tó wá di pé ó wá sẹ́ǹdì ẹ̀ sáwọn oníṣẹ́ láabi tí wọ́n fi wá pa TOBA IJAYA yìí. Kò wá pẹ́ tí TOBA IJAYA yìí kọjá tán tí voice note ń lọ sí ibi tó yẹ kí ó lọ ní ìròyìn gbé pé wọ́n ti jẹ TOBA IJAYA o pé ó ti dolóògbé o. Ẹni tí arákùnrin Ọ̀kẹ́ káwọ̀ṣì àbí fọganáísà yìí tó kọ́kọ́ sẹ́ǹdì voice note sí tó ṣe mistake tó ṣàṣìṣe ẹni yìí ló wá jẹ́ kí àwọn èèyàn mọ ohun tó ń ṣẹlẹ̀ gangan. Ní báyìí àwọn agbófinró wọ́n ti gbé arákùnrin fọganáísà yìí àbí oníkàwọ̀ṣì yìí o. Wọ́n ló ń kà bòròbòrò wọ́n nítorí owó wọ́n nítorí 5 million ní 5 million ni wọ́n fún òun o. Ẹ wá jẹ́ á farabalẹ̀ ká gbọ́ ohun tí arákùnrin yìí náà fẹ́ ṣàlàyé ohun tí arákùnrin yìí fẹ́ sọ ohun tó ṣẹlẹ̀ gangan kẹ́ ẹ gbọ́ lẹ́nu arákùnrin yìí. Mò ń bọ̀. Wọ́n ní bí kú ilé ò pani aṣétòde ò lè pani lóòótọ́. Tẹ́ ẹ̀ bá gbàgbé ilé tí TOBA ń lọ ní Kòròdú ilé rẹ̀ ní òótọ́ fi yìnbọn pa. Kódà wọ́n ní ẹnu ọ̀nà géètì rẹ̀ náà ti yìnbọn pa. Ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní ìjọ tó yìnbọn pa TOBA IJAYA wọ́n ní ó lọ sọ́dọ̀ fọganáísà ó lọ fẹ́ táyà mọ́tò rẹ̀. Wọ́n ní gẹ́gẹ́ bí aláàánú tí TOBA IJAYA jẹ́ ó fún fọganáísà yìí ó dá àṣẹ ní 4,000. Àṣẹ ni tí ó ṣèkà fún yàn kódà béèyàn bù ní gbogbo ilé ayé yàn yóò ṣèkà fún yàn. Wọ́n ní bó ṣe kúrò lọ́dọ̀ fọganáísà yìí wọ́n ní ṣe ni àṣírí tú nígbà tó kú tán. Wọ́n ní fọganáísà yìí wọ́n ní ṣe ló ṣe voice note sí ẹnìkan. Wọ́n ló ṣe voice note sẹ́ni yẹn ó wá sọ́nu voice note yẹn pé TOBA ti kúrò lọ́dọ̀ òun sì ó ti ń lọ ilé rẹ̀ o kàn get ready kàn tètè lọ yìnbọn pa. Ẹ̀yin èèyàn wa ìgbà tọ́lọ̀ wọn mú fọganáísà yìí wọ́n ní wrong number ló lọ ṣe voice note yìí sí. Kàkà tí ó wá fi delete ẹ̀ ìgbà tọ́lọ̀ wọn mú kò delete voice note yẹn. Wọ́n ní ló bá wá ṣẹ̀ṣẹ̀ ṣe voice note tuntun sí àwọn tó fẹ́ ṣe sí. Ìgbà tí kú TOBA IJAYA wá ṣẹlẹ̀ ẹni tí fọganáísà yìí tó ṣe mistake send voice note sí òun ló wá gba àgọ́ ọlọ́pàá lọ tó wá ní ẹ̀yin ọlọ́pàá ẹnìkan wà tó jẹ́ fọganáísà tó ṣe mistake send voice note sóhun. Àwọn ọlọ́pàá lọ gbé fọganáísà yìí o ló bá bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò pé kán ṣe òun jẹ́jẹ́. Ó ní 5 million làwọn tó pa TOBA náà fún òun. Ó ní nínú 5 million ló fà á tóun náà fi kún wọn lọ́wọ́
láti ṣiṣẹ́ láabi yìí. àlàyé ọ̀rọ̀ náà la gbọ́ lẹ́nu arákùnrin yìí ò tó sọ kalẹ̀ yìí o. àfi kí ọlọ́run ọba elédùmarè gbà wá lọ́wọ́ ẹni tí a ò ṣọ́ tó ń ṣọ́ ni o. tọ́ba ìjayà ti kúrò lórí èké ìpẹ́. bákan náà bó ṣe ń lọ náà ti wá jáde síta o. ó ti jáde fún Koko Zaria o. ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Koko Zaria wípé nígbà tí tọ́ba ìjayà wà lórí òkè ìpẹ́ wọ́n ní kò post picture rẹ̀. wọ́n nígbà tó ṣègbéyàwó náà wọ́n ní kò post. ó ṣe wá jẹ́ gbà tí ó wá dolóògbé ló wá post píṣọ̀ rẹ̀ káàkiri. ayé mà le báyìí o. ẹ já gbọ́ ohun tí bó ṣe ń lọ tóun náà sọ lórí ọ̀rọ̀ tọ́ba ìjayà àti Koko Zaria. ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Koko Zaria kí ni ìdùnnú ẹ lẹ́yìn ikú tọ́ba ìjayà? ẹni tó bá ṣe fídíò lọ́jọ́ ayé ẹ̀ tó òfijọ́ kan post ẹ̀ rí, kí ló wáyé tí wàhálà wá pọ̀ lẹ́yìn ikú ẹ̀ tínú ẹ̀ kàn dùn bí inú olóṣì? tó bá ṣe wedding ní some months ago, ìjọ tẹ̀lé lọ, ìjọ post ẹ̀ láti lè celebrate ẹ̀ nígbà tó wà láyé. ó wá ń ṣòṣì bí ẹran léyà. ọlọ́mọ àlákà gbogbo ẹ̀yìn afojúfẹ́ni má fọkànfẹ́ni fún àwọn oníṣẹ́ bíi tọ́tẹ̀mí ẹ̀ légbodò. bọ́ọ̀lì kan ṣe car wash ládùúgbò ẹ̀, orúkọ ẹ̀ jẹ́ Ọ̀kẹ́. ó lọ bá tọ́ba nínú mọ́tò ẹ̀ láti lè confam pé òun ló wà ń bẹ̀ níjọ́ tí ìṣẹ̀lẹ̀ bí yẹn ṣẹlẹ̀. ó ṣe túwálè fún tọ́ba fún ní 4,000 naira. ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ó wá rìn síwájú díẹ̀, ó wá ṣe voice note pé tọ́ba tí ń bọ̀ ẹwà àtàlátò. arákùnrin car wash tó jẹ́ Ọ̀kẹ́ yẹn wá ṣe mistake ṣe voice note yẹn sí wrong person. bó ṣe wá dictate pé wrong person lòun ṣe voice sí, kò rántí delete ẹ̀. ó ṣe wá ṣe another voice note fún àwọn oníṣẹ́ ibi tọ́ran níṣẹ́ pé tọ́ba ti jáde bọ̀ ẹwà àtàlát. ìgbà táriwo wá sọ pé wọ́n mà ti shoot tọ́ba, the man tó ṣe mistake send voice ti wá wò pé Ọ̀kẹ́ car wash send voice kan sóhun nípa tọ́ba. ohun ọ̀ká kùn, ẹ̀yin èèyàn wá gbọ́ bọ́ ṣe mú bọ̀bọ̀ yẹn lẹ́yìn yẹn o. ló bá ń kà pé kọ́ṣe òun jẹ́jẹ́ pé 5 million naira lọ fún òun láti bá wọn ṣọ́ movement tọ́ba ìjayà. Ọ̀kẹ́ car wash yẹn wá dárúkọ èèyàn kan, but mo gbọ́ ni mi ò tí gbà. níyìí tí à ní lè dárúkọ àwọn tó dárúkọ, Alhaji Mustapha Sego àti Alhaji Muslim sí Olúọmọ. Tọ́ba ìjayà ò gbúdọ̀ kú just like. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu bó ṣe ń lọ o. eléyìí gbẹnu tán, ó gbẹnu tán o, ó gbẹnu tán gidi gan ni o. àfi kí ọlọ́run ọba elédùmarè gbà wá lọ́wọ́ àwọn ènìyàn ibi yìí, nítorí 5 million ó gbẹ̀mí ọmọ ẹnìkejì rẹ, ó dá ẹ̀mí ọmọ ẹnìkejì rẹ légbodò. tọ́ba ìjayà ti kúrò lórí òkè ìpẹ́. àfi kí àwọn olórí wa kán bá wa dá sí ọ̀rọ̀ yìí o. àfi kí àwọn aláṣẹ kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ ikú tó pa tọ́ba ìjayà, kí wọ́n bá wa dá sí ká mọ ohun tó ṣẹlẹ̀ gangan ní pàtó, kí ojú àwọn aṣebi ṣòkùnkùn yìí kí àṣírí wọn tú, ká lè mọ ohun tó ṣẹlẹ̀ gangan ní pàtó. ẹ̀yin ará alé, ohun tá a mú wá fún yín náà nìyẹn. bá a ti gbọ́ àwọn àṣírí, àní ká mú wá fún ẹ̀yin ará alé wa. ẹ má gbàgbé o, ẹ máa bá wa subscribe sórí ìkànnì wa yìí, ẹ máa bá wa share, ẹ máa bá wa like ẹ jẹ́ kí fídíò yẹn jẹ́ kó rìn káàkiri. ìkànnì King Fax Gist TV òun lẹ wà yìí, ó dìgbà.